Kollington Àyìnlá wà láyé o, kò kú o, àwọn alákòóso rẹ̀. Àwọn alákòóso òǹkọrin fújì àgbáyé ní Kollington Àyìnlá tí a mọ̀ sí Kebby Kwara ti tako ìròyìn tó ń tàn káàkiri lórí ìtàkùn ayélujára pé olórin náà ti kú. Wọ́n sì sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lọ́jọ́ Sátidé tó kọjá, eléyìí tí Shamsuddeen Ìlọrí fọwọ́ sí lórúkọ ẹbí àti àjọ HSKA Foundation, àwọn alákòóso náà sọ pé ìròyìn ikú Kollington Àyìnlá ni àwọn ènìyàn kan dá sílẹ̀ láti wá àkíyèsí àti láti fa awuyewuye sórí ìtàkùn ayélujára. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn aráàlú ti pe àkíyèsí wa sí irọ́ burúkú àti àlàyé tí kò nídìí kankan tó ń tàn káàkiri lórí ayélujára pé Kollington Àyìnlá Fuji Authority ti kú. Àwọn alákòóso náà fi dá gbogbo ènìyàn lójú pé olórin àgbà náà wà láyé, ó sì wà ní ìlera tó dára. Wọ́n tún sọ pé àwọn tó ń dá àhesọ náà sílẹ̀ fẹ́ fa ìbànújẹ́ bá ẹbí náà, àwọn olólùfẹ́ àti àwọn tó súnmọ́ olórin náà ni. Àwọn alákòóso náà tún pe àwọn tó ń tan ìròyìn náà ní aláìníkànṣe. Wọ́n sì fẹ̀sùn kàn wọ́n pé wọ́n ń gbìyànjú láti fojú tẹ́ńbẹ́lú akọni olórin fújì tó sì wà láyé àti láti dá rúdurùdu sílẹ̀. Bákan náà, àjọ náà kìlọ̀ fáwọn tó ń lo ayélujára láti máa ṣe ìròyìn kó tó di pé wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ síta. Wọ́n gba àwọn ènìyàn níyànjú láti máa ṣe àyẹ̀wò òtítọ́ ìròyìn dáadáa kí wọ́n tó pinnu. Wọ́n sì halẹ̀ pé ìgbésẹ̀ òfin yóò tẹ̀lé ẹni tọ́wọ́ bá tẹ̀.